olólùfẹ́ káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò wa ètò yín àṣírí ayé láti iléeṣẹ́ amóhùnmáwòrán Ojútólé TV. Èmi nìkan kọ́ Mohammed tó tẹ́ bá ti rí mi ẹ máa rí Baba Alubarika náà ni so mo wà pẹ̀lú Baba Alubarika bàbá wẹ̀bí dànù tí wọ́n wà ní gbódú ibẹ̀ ni mo wà lẹ́ni bàbá bá mi kí àwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́. ṣé yèyé oge ìyá olóyè ní Kòòdú kú múra. Ìmúra èwo ń bẹ bàbá. Àwẹ̀ tí ń lọ yìí náà tá a bá ti bọ́ ọ́nú àwẹ̀ a máa múra ọdún kọ́. Ọlọ́njà arẹ́yìn oṣù lórí aláṣẹ wa Ojútólé òyìnbó inú wa ọ̀rẹ́ bàbá ẹ̀ ọ̀gá bàbá ẹ̀ ìmúlẹ̀ bàbá ẹ̀. Gbogbo ẹ̀ lọ́sẹ̀ tí a gbé. ní kí n máa tì í lẹ́yìn méjì sọ gbogbo ẹ̀ ó ti dá àwọn ní ọmọ bá ń dákọ̀ ọmọ mi lọ olóríire. ẹ̀yin aléyẹrí bó ṣe ń lọ lórí ètò lẹ́ni náà nìyẹn nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lẹ́ni ẹ mọ̀ pé kan tó bá ti ń lọ káàkiri àgbáńláyé làwa máa ń mú wá fún yín ní iléeṣẹ́ Ojútólé TV la máa tún gbé wá sọ́dọ̀ Baba Alubarika kan wá fi ojú àgbà àti ọ̀rọ̀ Ọlọ́run àti pé báwo ló ṣe ṣẹlẹ̀ ìbí ló ṣe ń la máa ń gbé wá fún yín ṣùgbọ́n lẹ́ni wọ́n máa ń sọ wọ́n máa ní depression is real wọ́n tún máa ń sọ̀rọ̀ kan wá ní má jẹ́ kán oppress ẹ̀ má yẹ káwọn kan fi nǹkan kan oppress ẹ̀ ẹ̀ kó tó di méjì but depression yẹn gangan làwọn fẹ́ sọ ìyẹn kan tó máa ń múyàn tí ọkùnrin máa fi ń fòró téèyàn máa ronú kọjá ààyè àwa di pé téèyàn bá ti wá ń ronú àwa máa ṣe àwọn nǹkan míì láṣẹ ní ká tọ̀ Baba Alubarika wa bàbá nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lénìí àwọn olóyìnbó ń pè ní depression ìyẹn ní Yorùbá ẹ̀bí kéèyàn máa ronú títí àwa commit suicide bí ẹlòmíì wọn ló pokùnso ẹlòmíì wọn ló bẹ́ sómi ẹlòmíì wọn wá bẹ̀rẹ̀ kí ló ṣe é ẹ̀yà ní òun ronú ọkàn òun dàrú ọkàn òun ò sẹ́tù. sẹ́yìn rẹ ni tó ṣe bẹ́ẹ̀ rí. bàbá a rí ó pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ìkan wá ṣẹlẹ̀ ní inú ọ̀sẹ̀ tá a wà yìí sí ògbóǹtarìgì adẹ́rìn-pòṣónú kan wọ́n pè ní Ijoba Lande ló ń pè àwọn tó máa ń dẹ́rìn pòṣónú tí òyìnbó ń pè ní skit maker wọ́n bá di pé wọ́n ní wọ́n ń wá láti Monday or so lọ́ṣàwá bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta nígbà tí wọ́n débi pé gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọ́n fi fọ́nrán ẹ̀ sí ẹ̀rọ ayélujára pé ẹni tó bá rí wọ́n wá rí wọ́n rí lábẹ́ bíríìjì kan àbí nǹkan kan wọ́n ló ti kó sódò wípé wọ́n yọ ọ́nà bá ń bẹ́ ó kúrò nílé ni ó dẹ̀ fi ẹ̀rọ ayélujára ẹ̀ àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ sílé wà rìn kúrò lé nígbà tán máa rí ó ní ọkùnrin dàrú òun ò ní fọkànbalẹ̀ wọ́n máa ní kí ló ṣe olóhùn jẹ́ èèyàn lówó làwa wò pé yàtọ̀ sí òun ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ni à ń gbọ́ pé wọ́n máa ní wọ́n pokùnso ẹlòmíì àgún rẹ̀ ẹlòmíì àgbé májèlé jẹ á ní ọkùnrin ò balẹ̀ làwa wò pé ká tọ̀ yín wá kí ló ń fà á tí ọkùnrin ò ti balẹ̀. ó ṣe yèyé oge gbogbo ayé nìyún o kí ni o ní mo wí. gbogbo ayé lọkùnrin balẹ̀. ń bẹ̀ láti sọ ń jọ sí pé tẹ́mi bá kún ó yẹ kéèyàn máa gbọ́ orin mo ní tí ẹ̀mí bá kún lèèyàn fi gbọ́ orin gidi ń bẹ̀ ni pé kéèyàn mọ̀ ní àdìmọ́yà ní ń pa wọ́n kí ni o ní mo wí. àdìmọ́yà. ló ń pa wọ́n ìkejì ọ̀rọ̀ rẹ̀ wọ́n rura wọn pín ẹ̀gbọ́bìnrin kan náà tí rédíò gbé jáde lábẹ́òkúta tó jẹ báńkì lówó tí wọ́n ló dáná sun rẹ̀ sínú ilé ṣebí bí ọ̀sẹ̀ tó lọ náà ni tá a bá wá sọ pé Nàìjíríà yìí nìkan àfi ń dẹ́rù bara wa ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lókèèrè náà kí ni o ní mo wí. ó ṣẹlẹ̀ lókè òkun náà. màmá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà kò síbi tí irú ẹ̀ ò lè sí sórí àkọ́kọ́ tí fà ni pé kéèyàn ó ṣe ju agbára ẹ̀ lọ ó máa ń fà sórí gbèsè ọlọ́mọdé ajẹ gbèsè o ọlọ́mọdé ajẹ gbèsè o
ẹni tí wọ́n bá ti jẹ gbèsè tó bá ti rí bí wọ́n bá ti san béèyàn bá jẹ gbèsè tó bá rẹ́ni gbajúmọ̀ tó bá wá sìn lówó rí téèyàn bá lójú tì èèyàn mọ̀ pé ikú yá ju abẹ̀sín lọ. Number 1. Number 2, ìkọjá ààyè náà fà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó yáwó yìí kò fi ṣe nǹkan gidi. Ọkùnrin míì ó lè lọ fi ṣòkú ilé àná, ẹlòmíì lè lọ fi ṣe ọjọ́ ìbí fóbìnrin, obìnrin míì ó lè lọ fi ṣe ọbẹ̀ fún ọkọ ẹ̀. Nígbà tó bá di pé ọbẹ̀ tán, ìyàwó ò ní fẹ́ràn ẹ̀ mọ́ àbí ọkọ ò ní fẹ́ràn ẹ̀ mọ́, kò wá ní rówó tó ná mọ́ toró fi sọ́tún ó fi sósì. Number 2 nù. Number 3, sórí tó bá yẹ pé aṣọ méjì lèèyàn ní, kí ni o ní mo wí? Aṣọ méjì lèèyàn ní. Tó bá fèrò sí i á dàbí aláṣọ mẹ́rin. Tó bá jápá aṣọ mẹ́rin lèèyàn ní, téèyàn bá fètò sí i yóò dàbí aláṣọ mẹ́wàá. Gbogbo ọjọ́ kọ́ là á jẹran. Kí ni o ní mo wí? Gbogbo ọjọ́ kọ́ là á jẹran. Ṣe bọ́lọ̀ ló dẹ́ran ọwá tó dá kinní kan tí wọ́n ń pè lólú. Tójò bá rọ̀ níbi òkìtì ọ̀gán, táwa bá lo oko níjọ́un á wà tu olú òkìtì, olú bíi 3 ló wà. Olú ọ̀ràn ń bẹ, igba rẹ̀ ní ìtọ́bẹ̀ ṣe. Kí ni o ní mo wí? Olú ọ̀ràn ń bẹ, igba ẹ̀ ní ìtọ́bẹ̀ ṣe. Ìyẹn máa ń ṣe wínrin báyìí ni ẹwà máa tújọ, ẹwà kìí solú aládé o. Tọ́lọ́run bá ní kéèyàn bá olú òkìtì ọ̀gán méjì pàdé, àwa á fiyọ̀ fọ́, á bọ̀, á wá sè lọ́tọ̀, wọ́n á wá ṣe ọbẹ̀ ẹ̀fọ́, wọ́n á wá bá wa folú sí i, á fi jàmàlà, á fi jẹ̀bà, á fi jẹ ìgbà. Aṣọ orí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ láyé òde òní, ṣẹ̀gbọ́n mi, àìfètòsí ní pa wọ́n. Number 1 nù. Number 2, wọn ò lájò lọ́wọ́. Àjò pẹ̀lú tí ìpáyàn, mo sọ bẹ́ẹ̀ lénìí. Téèyàn bá ti ní ìgbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tó wẹ ọwọ́ kọ́wọ́, tó wẹ̀ díwọ́, tó wẹ̀ dìnà, ẹni obìnrin tí ọ̀bá rá láàánú bá sọ̀rọ̀ yóò ronú. Kí ni o ní mo wí? Obìnrin tí ọ̀bá rá láàánú bá sọ̀rọ̀ máa ronú. Ọkùnrin tí aláàánú rẹ̀ disappoint ẹ̀, tí mo rí ọkùnrin tíyàwó filẹ̀, ó ní bàbá òun lo gbogbo ògùn oorun kò ṣe. Mo wá ní kí ni mo lè ṣe fún ọ? Ó ní bàbá àfi kóbìnrin wọn padà wá, ó ní kó gbójú sókè. Nígbà tí ègbé padà wálẹ̀, ó ní kó máa lọ. Nígbà tí èdè ló bóbìnrin lé, àárín wọn àṣé èèyàn tó súnmọ́ wọn lórí pé wọn ò gbọ́jà ara wọn nínú ilé bí wọ́n ń gbé, ibẹ̀ wọ́n ti kẹ̀yìn ara wọn síra wọn. Táwọn èèyàn ṣe pọ̀ láyé, ayé ń bo nǹkan mọ́ra. Kí ni mo wí? Pé ayé ń bo nǹkan mọ́ra. Sórí ọ̀pọ̀lọpọ̀ ká láàánú èèyàn kó jìnnà sí èèyàn, ìtò tẹ́lòmíì pokùn so. Ṣebéré là ń ṣe, àwàdà là ń ṣe yìí. Àgbà míì ládì mọ́kàndépò pé kò lè bárò àwọn ọmọge bíi ti yín sọ̀rọ̀ mọ́, àmọ́ kíláàsì ààrẹ. Béèyàn bá kíláàsì ààrẹ láyé sẹ́yìn, yóò kíláàsì ààrẹ ní sàárè ni. Kí ni o ní mo wí? Bẹ́ẹ̀ tó bá kíláàsì ààrẹ láyé, tó fẹ́ kíláàsì ààrẹ sáré. Àbẹ̀fẹ́ tí ó dàbẹ̀ gbé. Kí ni mo wí? Àbẹ̀fẹ́ tó máa dàbẹ̀ gbé. Ìwọ ẹni tí wọ́n ń kì lábẹ̀fẹ́ ò ní wọ́n padà kì lábẹ̀ gbé. Ẹ bá wa gbé ẹjọ́. Ẹ dákun, ẹ bá wa ṣàánú, ẹ bá wa jù ú bẹ́ẹ̀. Ẹlòmí ọmọ ké ládùúgbò, ìyá onínúure lọ, yọ̀ọ̀yà ya búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ kan àwọn obìnrin ilé, yọ̀ọ̀yà ya búrẹ́dì yóò ju ẹnu, yóò jẹ díẹ̀, yóò fomi tútù tẹ̀ ya kú. Bàbá tó wá dé kára. Ìyá yìí mọ̀ lọ o, ìyá yìí mọ̀, ìyá aláàánú wa lọ o. Ìyá aláàánú wọn wo ló lọ? Àwọn obìnrin ilé. Ẹlòmí ọ̀rọ̀ rápò kọ́ ní wùrùwùrùwùrù, yọ̀bọ̀ kọ́lẹ̀ ní ó gbé mú jẹjẹjẹjẹ, yóò tún padà wá mọ́ ké aláàánú wọn lọ náà ni. Torí àdìmọ́kàn
kéèyàn disappoint èèyàn ọlọ́run o ọlọ́run dákun mọ́ disappoint wa ọlọ́run dákun mọ́ disappoint wa ìwọ ọlọ́run kéèyàn lẹ́mìí bóun fẹ́ ṣe nǹkan àbí nǹkan báyìí ó jẹ́ tóun tí ọba rí i máa ń yẹ lòmíì ń wèrè. tó ti gbọ́kànlé nǹkan. kó ti gbọ́kànlé nǹkan gbogbo ẹni tí ń ṣàwàdà kọ́ ló ń ṣàwàdà iná ń jó ẹlòmíì lábẹ́ aṣọ. wípé torí pé dẹ́rìn pé ó jẹ́ dẹ́rìn gbogbo òṣónú làwọn ń wò ó tẹ́kọ̀ ọmọ kó jẹ́ gbèsè òun ló mú un já sómi gbèsè pàṣírí òun ó tú gbogbo yẹ̀yìn nǹkan àbùkù ọkàn bá wọn gbogbo èèyàn kan ló fẹ́ràn àbùkù kí ni oní mo wí. gbogbo èèyàn kan ló fẹ́ràn àbùkù. àṣàṣì wá ni èèyàn lọ yáwó á fi ṣòwò ṣé bóyá kó máa jèrè ni á tún wá máa jẹ gbèsè àṣàṣì ni èèyàn kọ́kọ́ lọ báwọn ẹni ọlọ́run iṣẹ́ ìsọyẹ kí n ṣe ǹjẹ́ yóò bára wọ̀ mí mú ọkùnrin iṣẹ́ tí n bá fẹ́ kò ní já mi sí kònà ǹjẹ́ obìnrin tí n bá fẹ́ kò ní já mi sí kùnà ǹjẹ́ àjọ lè fẹ́ra wa dalẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ ọwọ́ ó da tó bá wá béèrè ọ̀tún tó béèrè òsì tó bá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan wà á dáa gbogbo nǹkan wá túbà á wá túṣẹ́ ẹni o obìnrin tó wà nínú ilé wọn ni pé tọkọtìyàwó ìjà ńlọkẹyìn ara wọn síra wọn ó di pé ìyàwó ń sá fọ́kọ ọkọ ń wáyàwó ó wá di pé mi ò balẹ̀ mọ́ tí ọba wá jẹ́ kó rí èèyàn sún mọ́ ó balẹ̀ ayé sẹ́wọ̀n náà ní já sómi ìfẹ́ ò rí bẹ́ẹ̀ o ìfẹ́ ń bẹ o ọlọ́run ló dá ìfẹ́ o obìnrin tí ó láàánú wa nìkan lọ́n jẹ́ àárí ọkùnrin tí ó láàánú wa ní ọlọ́run jẹ́ àárí tá a bá sọ pé ọlọ́run mọ́jà jẹ gbèsè ọlọ́run jẹ́ àárí gbèsè san ni o kò sẹ́ni tí ò ní jẹ gbèsè láyé kò sẹ́ni tí èè jẹ gbèsè ikú tá a jẹ ń gbèsè ńkọ́ gbèsè irun tá a jẹ ńkọ́ ṣọ́ọ̀ṣì tá a lọ ńkọ́ àìgbọ́n ní wá ń ṣe wá àìsúnmọ́ lọ́hùn wọ́n ń bẹ̀rù gbèsè wọ́n ń bẹ̀rù ẹ̀jọ́ ọlọ́run lọ wọ́n ò bẹ̀rù ìrun kíkí kọ́ máa ṣàṣàlátù kó sùn lọ lórí ìrun kí ni onímọ̀ wí. bí kò máa ṣàṣàlátù kó wá sùn lọ. lórí ìrun kí màláíkà dùnú wá jí ogun ti ṣẹ́ láyé rẹ̀ kọ́ máa ṣe la ilaha illallah la ilaha illallah títí tí èsùn lọ ìṣòro ó sì sádànù fa iná máa lè yúsìrọ̀ iná máa lè yúsìrọ̀ wọn ò sún báwọn ẹni ọlọ́run wọn bẹ́ lọ́n fún wọn wọn gbé òsì dànù wọn ṣe láìláìláìlá tó láìláìláìlá fún wọn kí àṣàṣì jíjẹ́ kí tọkọ-tìyàwó tí wọ́n fi gbádùn ara wọn kó sádànù àfirọ́ àfẹ̀tàn àfi nǹkan kan ni wọ́n ń wá ìfẹ́ téèyàn ọba ẹni èèyàn bá fẹ́ràn tó bá já èèyàn kulẹ̀ èyí tó ń ti pa ni kí ni onímọ̀ wí. ẹni téèyàn bá fẹ́ràn tó bá jẹ́yàn kulẹ̀ ó tó ń tó pa ni. téèyàn bá fẹ́ fún yàn lówó téèyàn bá rówó san téèyàn bá mọ̀ pé wọ́n ò dojú tí òun èyí tó ń ti pa ni sóńgbọ́ mi. àgbọ́yé. ìtìjú ọ̀pá ẹlòmíì o ìtìjú pààyàn ńlọ́wọ́ pọ̀ nàìjíríà tá a wà yìí sọ̀ǹgbọ́ mi gbogbo wa aṣọ là fi ń bora ebi ń pa àwọn èèyàn là ń sọ fáwọn ìjọba wa nàìjíríà ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn àwọn míì ẹ̀ka ń wò wọ́n bá òní ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń bá wa sọ dẹ̀rọ̀ ni lórí 1000 ṣebí èlò wọn kò fún wa 700 wọ́n wá kó fún wa jù ń gbà kan 800 àbí bẹ́ẹ̀ kọ́ ni ìkíná wa ká jẹ ọmọ ń lọ skul kíná ká kíná ṣe wọ́n wá ríṣẹ́ ni ebi ní ń pa wá ìyà ní ń jẹ wá lọ́pọ̀lọpọ̀ ń fi ń kú tẹni ẹni ó lóko mọ̀lẹ́rí àmọ́yẹ ni ó kú síbi inú ilé àmọ́yẹ ni ó kú sí títì ẹlòmí ọmọ lọ́hàn nu ọkọ̀ kò ní mọ tí ń wíyọ́ ọmọ tí ó jẹ kọ̀ mọ́ pójú títì lòún wà ó ti ronú lọ ìrònú òṣì àti ìyà ní fọ̀pọ̀lọpọ̀ kọ́lọ́ ọba mi o kó bá wa ká òṣì àti ìyà kúrò ní nàìjíríà kó sì ká kúrò láyé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́jà rí dààmú mọ́jà rí wàhálà nàìjíríà ọlọ́run fi wá láyà balẹ̀ ọlọ́run fi wá láyà balẹ̀ ọlọ́run fi wá láyà balẹ̀ wọ ọlọ́run adẹ́rìn pòṣónú náà
mo bẹ ọlọ́run fún ọlọ́run dákun rántí ẹ̀ sí rere kí ni ẹ pó kọ rẹ̀. Ijoba Lande. Ijoba Lande ọ̀dà ìyẹn náà ṣe dá ọmọ ìlúbó ní. Èmi tí ẹ mọ̀. tó gbogbo olúbi tó bá wò jẹ́ mo bẹ ọlọ́run fún Ijoba Lande dákun ọlọ́run dákun má pa ọ́ bó ṣe padà ẹjọ́ má pa ọ́ dákun ṣàánú wa gbogbo ẹ̀yin tá à ń gbádùn báyìí bàbá tùbí àrímọ́ gbogbo wọn ti wọkọ̀ wọn ti lọ ọlọ́run dákun pa wọ́n pọ̀ kẹ́ ọlọ́run dákun ṣàánú wọn o ṣàánú wọn o Ijoba Lande yìí ọlọ́run gbogbo bí àánú bá wà ọlọ́run bá ń taari ẹ̀ sí ọlọ́run bá ń taari ẹ̀ sí yóò rí àánú gbà dákun yóò rí àánú gbà yóò rí àánú gbà iná mọ́ amúrú ìsọ̀rọ̀dọ̀sọ́yà ayakun làlàó kún fàyàkún ọlọ́run kún fàyàkún nù rí ọlọ́run kún fàyàkún nù rí ọlọ́run dákùnjọ wọnú ayé rẹ̀ lónìí àti gbogbo àwọn tí wọ́n ń ronú àti gbogbo àwọn tí wọ́n ń ronú ọlọ́run jẹ́ wọ́n rà àánú gbà jẹ́ wọ́n rà àánú gbà wàláhùlà wàláhùlà láàyè àlè ilẹ̀ àṣẹ. Ẹ wà ní ríjùmọ̀ lórí ètò tèmi tìyẹn ti àṣírí ayé ó tún jẹ́ bẹ́ẹ̀ bàbá mi ọmọ yín àti bàbá pàdé ṣùgbọ́n ẹ má jẹ́ àtúfọ̀ ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ tó ṣe kókó ń bẹ̀ ni pé depression is real lóòótọ́ bí bàbá ṣe sọ wọ́n ní ká máa try láti máa ṣí ọ̀rọ̀ wa bàbá wa lọ sọ̀rọ̀ ẹ sọ́dọ̀ àwọn tó máa fi kún fún ẹ o la ṣe sọ wípé kò sáré wá sọ́dọ̀ Baba Alubarika bàbá wẹ́bí dànù ní Igbódú nǹkan tó bá ń rú ẹ lọ́kùn nǹkan tó wúwo lẹ́mìí ẹ nǹkan tó lè báyàn sọ wọn á sọ fún ẹ ètò bá jẹ́ pé ọ̀rọ̀ lọ́ máa rọra bá ẹ sọ tí gbogbo ẹ̀ dẹ̀ máa tú ẹlòmíì ò ní ìdè nǹkankan lẹ́yìn kọ́kọ́ bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ fún ní ètò àdúrà ìwọ tó dẹ̀ pé tiẹ̀ ó lé kéńkà ó ní gírèdì ó wà gírèdì wọ́n á sọ bó ṣe máa ṣe fún ẹ wọ́n sọ Baba Alubarika ní Igbódú tó bá ti ń bọ̀ dé bíṣọ̀ kó dé Kòròdú garage wọn tó lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Igbódú junction bẹ̀rẹ̀ Baba Alubarika wẹ̀bi dànù wọn á mú ẹ débẹ̀ tàbí kó pe 08023829492 08023829492 ire ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.